mi ń bá mọ̀ ń bá má ti ṣe é mo ṣe tó wá dà pọ̀ sí i lọ́wọ́ oore ni mo ní kí n sọkọ ọmọ mi èmi kọ́ o bàbá kan ló fọ bẹ́ẹ̀ nílùú Abẹ́òkúta ibẹ̀ nìṣẹ̀lẹ̀ láabi yìí ti ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lọ́dún àwọn kan yóò mọ̀ jẹ̀bi lọ́dún àwọn kan yóò mọ̀ jẹ́re ìṣẹ̀lẹ̀ tí ó wá ṣẹlẹ̀ sí ẹ ká yóò mọ̀ fọ̀ ọ̀rẹ́ ṣàríkọ́gbọ́n Ọlọ́run ò ní jẹ́ ò bá wọn rí ẹ wò ó ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé nítorí pé ẹ kú ilé báyìí làákàrà alé ẹ káàbọ̀ làákàrà òde ẹ ń tà àti pé ọjọ́ mẹ́ta làkípẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin tó ló wá ṣeun ọmọ Àkànjí ẹ̀yin olólùfẹ́ Ògbénusọ reality show ẹ wádìí fi nǹkan lé ẹ jẹ́ ká máa fetí gbéyàwó ọ̀rọ̀ bàbá kan ló pariwo síta wípé àánú náà ní kò ń ṣọkọ ọmọ òun ọmọ tí wàá dibi mọ́ òun lọ́wọ́ báyìí ó ní wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa Káyọ̀dé àti Bímpé ọ̀rẹ́ ni wọ́n bí ọmọ secondary school tó ń fẹ́ra wọn náà tó kọ́ ti bẹ̀rẹ̀ kódà ọ̀pọ̀ ìgbà ni Káyọ̀dé máa ń gbé Bímpé lọ sílé àwọn ọ̀rẹ́ rẹ̀ láti bá a ṣe ohun kọ̀kọ̀ torí pé wọ́n sì kéré àwọn òbí wọn ò gbọdọ̀ mọ̀ pé wọ́n ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ láàrin ara wọn ẹ wò ó Káyọ̀dé jẹ́ ọmọ kan tí ó farabalẹ̀ gan-an bàbá ìyàwó yìí sọ wípé òun ò tiẹ̀ mọ̀ pé Káyọ̀dé àtọmọ òun Bímpé ń fẹ́ra wọn torí pé òun bímọ ọkùnrin ṣáájú Bímpé òun sì bímọ ọkùnrin lẹ́yìn Bímpé bàbá yìí kì í ṣe oníyàwó kan àmọ́ ó kó àwọn ọmọ rẹ̀ jọ ó kó wọn mọ́ra wọn ìyàwó méjì ni bàbá yìí ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé bàbá yìí ọwọ́ wọn jí sówó torí pé oníṣègùn ni wọ́n àbí kí n sọ wípé àdáhùnṣe ni wọ́n àbí kí n tiẹ̀ pè wọ́n ń bàbá aláwo ẹ̀yẹ mú kan nù mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ ẹni tó mọ ewé tó megbò ni wọ́n bàbá yìí wọ́n rí ṣe Ọlọ́run sì bùkún ṣe ọwọ́ wọn ọkọ ọmọ wọn ìwọ̀n ọmọ pọ́mọ àwọn ń fẹ́ o wọ́n ló máa ń wá sílé àwọn ó sì máa ń bá wọn ọmọ àwọn ọkùnrin ṣeré àṣé Bímpé ló ń fẹ́ torí Bímpé ló ṣe ń wá Bímpé ló introduce ẹ̀ sáwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ tí wọ́n sì fà mọ́ra ẹ̀yin tó gbẹnu tán bàbá yìí ní àwọn tí wọ́n láìkí ọmọ Káyọ̀dé yìí púpọ̀ jù torí pé káwọn tó gbégbá ó ti bá wọn gbé káwọn tó gbáwo ó ti bá wọn gbé torí káwọn máa wò wípé ọmọ gidi ni ó parí secondary school wọn ó wọ institution ọmọ òun náà wọ institution kódà àwọn tó mọ̀ wọ́n dáadáa sọ wípé couples life ni wọ́n gbé nígbà tí wọ́n wà ní school torí school kan náà ni wọ́n jọ lọ èmi ò mọ̀ ẹjọ́ sọ ráńpẹ́ fún nípa couples life tí wọ́n gbé Káyọ̀dé ó jẹ́ ọmọkùnrin tó rẹwà púpọ̀ Bímpé náà rẹwà Bímpé rẹwà lóbìnrin Káyọ̀dé náà rẹwà lọ́kùnrin arẹwà méjì pàdé arẹwà ni ọ̀pọ̀ ìgbà ní èèyàn tó bá ti tóòsì Bímpé nọ́mbà Káyọ̀dé ní ó fún wọn tí wọ́n pè Káyọ̀dé tó bá yá tó bá ti wá rí pé nọ́mbà Káyọ̀dé ni a ní nọ́mbà ọkọ òun lòún fún wọn ọ̀pọ̀ ìgbà ni àwọn obìnrin náà máa ń lọ sínú DM Káyọ̀dé tóun náà sì máa ń sọ fún wọn wípé òun ti lẹ́ni tóun fẹ́ fẹ́ ṣé mọ̀ pọ́kùnrin lè má ṣèṣe ọkùnrin àwọn gbogbo ìgbà tó fi ń fẹ́ra wọn yìí Káyọ̀dé ò ṣèṣe ọkùnrin o rú nífẹ̀ẹ́ Bímpé púpọ̀ jù bẹ́ẹ̀ sì ni àwọn Bímpé lówó ju àwọn Káyọ̀dé lọ bóyá kí n sọ pé bí à ń torí ìyún torí pé ọ̀pọ̀ ìgbà Bímpé ló máa mú lọ sí school wọn jọ máa ná ó tiẹ̀ ní ọjọ́ kan tí wọ́n sọ wípé ìyá Bímpé ta owó sínú ilé ó ti pariwo pé ta ló jí òun lówó ta ló mọ́wọ́ òun yìí ó ní kò sí nǹkan tóun ò fi ní wówó yìí bàbá wọn béèrè pé ìyàrá rẹ
àwọn ọmọdé obìnrin méjì náà ni máa ń wọlé síbẹ̀. Bímpé àtàbúrò ẹ̀, àbúrò ẹ̀ ò sí nílé, Bímpé ló wà nílé. Ìyá Bímpé pariwo ní Bímpé ò kí n ṣọlẹ o, kò jalè rí o, kíní kan o, torí pé bàbá Bímpé ó jẹ́ ẹni tó máa ń kó àwọn èèyàn mọ́ra gan. Àwọn bóìsì máa ń wá sọ́dọ̀ ẹ̀ gan. Eléyìí fà á tí ìyá Bímpé fi ń sọ wípé ọmọ òun kọ́ ló jí, ọmọ òun ò jalè. Eléyìí bí bàbá Bímpé nú, òní ó dà kò sí wàhálà, òun ọmọ tóun wá ṣe sí i. Ó dìde kóun wọnú ilé lọ. Ẹ̀mí yẹn sọ sí lọ́kàn yìí pé Bímpé ló mówó. Ó pe Bímpé, ó ní Bímpé owó ìyá rẹ tó mú, ìyá rẹ ti ń wà. Bímpé ní èmi kọ́ ni mo mú, owó kọ́ ni mo bì sọ ṣé wà ókè. Owó tó mú kọ́. Èmi ni mo mú, èmi ni mo mú. Kí ló fi ṣe? Ó fi ṣe nǹkan ni. Káyọ̀dé ló fún tó fi sanwó skul tiẹ̀ náà. Bàbá àti ìyá Káyọ̀dé mọ Káyọ̀dé, wọ́n mọ Bímpé dáadáa. Skul ni wọ́n wà tí bàbá Káyọ̀dé fi kú. Káyọ̀dé ò ní bàbá mọ́, skul náà ṣì wà nígbà náà. Òkú tí wọ́n sọ yìí àti Káyọ̀dé àti Bímpé náà jọ lọ sí ibi òkú bàbá ẹ̀. Torí pé gbogbo àwọn fámìlì Káyọ̀dé náà ti mọ Bímpé, wọ́n sì mọ wọn àti Bímpé kọ sí Káyọ̀dé pé ó máa ń take care dáadáa. Àǹtí Ṣeun, ó mà ṣeun. Bí wọ́n ṣe nìyẹn tó fi ṣe tán skul. Ìgbà tó máa serve, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé wọn sí. Àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe rìn tó fi tó serve níbi kankan náà. Nígbà tí wọ́n máa fi serve tán, oyún ti dé. Nígbà tó máa yọjú sọ̀rọ̀ bàbá Bímpé pé àwọn làwọn fún lóyún o, ó di Káyọ̀dé. Bàbá Bímpé ò lè sọ nǹkan kan mọ́ torí pé ó ti mọ Káyọ̀dé dáadáa pé ó máa wá sílé àwọn. Wọ́n sì gbà wọ́n ṣègbéyàwó fún wọn. Lẹ́yìn ìgbéyàwó gbogbo nǹkan le. Ó le dẹ́ndẹ́ débi wípé kò sí nǹkan kan jíjẹ mímu le. Eléyìí fà á torí pé Káyọ̀dé kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀, kò tí ì ríṣẹ́. Bímpé ríṣẹ́ torí bàbá tiẹ̀. Àmọ́ Bímpé náà lọ bí iṣẹ́ fóṣù mélòó kan ni kò lè lọ́mọ́ torí ó lóyún sínú. Bẹ́ẹ̀ sì ni wọ́n gba Káyọ̀dé. Gbogbo ìgbìyànjú wọn kò bọ́ sí pàbó. Kí la wá fẹ́ ṣe sí báyìí? Káyọ̀dé bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ join man ká máa ṣiṣẹ́ ilé ká máa ṣe ilé ó sà lè bọ́yàwó. Ó gbẹnu tán. Ó ṣe gbogbo ẹ̀. Ó sà lè fún ìyàwó ẹ̀ lóúnjẹ. Wọ́n fi bímọ àkọ́kọ́. Ọjọ́ ìkómọ bàbá ìyàwó ló fi gbogbo nǹkan tó fi dáná sílẹ̀. Ìwé kojú má ti ọmọ òun. Wọ́n ṣèkómọ, wọ́n ṣe gbogbo ẹ̀. Lẹ́yìn ìkómọ, Káyọ̀dé bẹ̀rẹ̀ sí ṣe tíṣà ní skul kan. Tíṣà tó ń ṣe sálárì wọn ò tó nǹkan kan. Ẹni tó bímọ, ó ti ẹ̀ bímọ tó ń kó padà sí skul. Ọmọ ò tí ì pọ̀jù kan bá ti lóyún mi. Kódà kò mọ̀ pé òun ti lóyún títí. Kò mọ̀ pé òun lóyún, kò mọ̀ pé òun lóyún. Oyún ti pósù 6. Ọmọ tó dẹ̀ bímọ, ọmọ tó fẹ́ lóyún tó lóyún léyìí, ọmọ ogun ò tí ì pọ̀jù kan àtààbọ̀. Ọmọ òjò ọmọ ọdún kan àtòṣù 2 lọ. Ó mọ̀ pé òun lóyún. Oyún kẹ̀ a máa ṣẹ́yún yìí ni. Nígbà tó ń dé hospital, ìyẹn abiyamọ ayé. Nígbà tí wọ́n dé hospital wọn ní kó má ṣẹ́yún yìí. Wípé oyún oṣù 6 ni. Bímpé lọ sílé padà. Ó sọ fún Káyọ̀dé. Ó ní oyún oṣù 6 ni. Bẹ́ẹ̀ tó ṣe test fún mi, wọ́n ní kí lọ ṣe scan. Dókítà test mi wò. Ó sì ti fún mi lábẹ́rẹ́ tó fi máa fi ṣẹ́yún fún mi. Wọ́n mú kí ní sétí lọ́sọ̀ ọgbẹ́ sósì. Wọ́n rí wípé nǹkan kan dún kùrùnkùrùnkùrùn, wọ́n ní kí leléyìí. Òun sọ fún wọn pé òun ṣẹ̀ṣẹ̀ rí pé symptoms pé òun lóyún ni. Wọ́n ní kó òun lọ ṣe scan. Ìgbà tó ń débi oní scan, ó ṣe scan fóun. Wọ́n sọ wípé oyún tó wà nínú òun yìí ti kọjá oṣù 5 ó ti gbẹ́ni lóṣù 6. Oyún oṣù 6 kẹ̀. A máa ṣẹ́yún eléyìí ni o. Àfi kó o ṣẹ́ ni o. Ó mà gbọ́ lòun ó ṣẹ́yún.
ìyá abiyamọ ayé ẹ kúkú ní ìtọ́nà wo sàárè ọmọ láṣẹ Ìdùmarè. Wọ́n bá gbéra láàárọ̀ ọjọ́ náà, wọ́n gba hospital lọ nítorí pé kò sówó lọ́wọ́ ọkọ, kò sówó lọ́wọ́ ìyàwó. Owó tó fẹ́ fi ṣẹ́yún yìí Káyọ̀dé gbà lọ́wọ́ ọ̀gá rẹ̀ wípé tóun bá ti ọ̀gá sálárì òun kó yọ ń bẹ̀ ni. Wọ́n ti lọ tọ́jú ẹgbẹ́ wọn ṣe ní 8,000. Àmọ́ torí pé ó ti wá kọjá iye oṣù táwọn òbò wà ń bẹ̀, àwọn tó fẹ́ ṣe oúnjẹ pé àwọn ò gba 8,000 mọ́, àfi 15,000. Àwọn afúnábẹ́rẹ́ ni ábíbí ọmọ àǹtí Ṣeun. Ọba débẹ̀ nígbà tí wọ́n débẹ̀, Bímpé ń sojo. Nígbà tí Bímpé ń sojo, wọ́n padà lọ sílé. Wọ́n láwọn ò wà níjọ́ kejì. Àǹtí Ṣeun, ó bá di ìjọ́ kejì. Káyọ̀dé ti bá Bímpé sọ̀rọ̀ pé kó jọ̀ọ́ kó má fòun ṣẹ̀sín. Ó mọ̀ pé òun ò lówó lọ́wọ́ ọmọ méjì, ibo ni kò ń gbé wọ̀, face and face làwọn ń gbé. Wípé bí tóun bá tiẹ̀ tún ríṣẹ́, àwọn tún gba àwọn lè gba a room serve àbí room apart self-contained. Ìyá òun ní ìsìn òun ò rówó fún ìyá òun. Ṣé tí ìyàwó ò tí ì jẹ tó mọ̀ ò tí ì jẹ ló fẹ́ fún ìyá òun lówó? Pé kò jọ torí olóko ní káwọn ṣẹ́yún yìí. Ìyàwó sì ti gbà pé òun ó ṣe. Àṣà rí pé ó dé hospital. Wọ́n náà òun fẹ́ ṣẹ́yún. Dókítà fún lábẹ́rẹ́ lóòótọ́. Ó lọ sílé. Nígbà tó délé, ẹ̀yin èèyàn mi ní ti ń tòmí tòótọ́. Ọmọ tí wọ́n sọ jábọ̀. Ṣé ẹ mọ̀ wípé ó ṣe jòlòjòlò nídìí ẹ̀? Àwọn bá mú sísọ́ọ̀sì, wọ́n bá gé e. Wọ́n rò bóyá jòjòlò máa jáde fún ọlá rẹ̀. Wọ́n bá gé ọmọ yẹn sílẹ̀. Jòjòlò kù òun bá wọnú ilé, ó bá wọnú lọ. Nígbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì, inú Bímpé wú tó báyìí. Ó wú gègèrè ní. Irú kí leléyìí lára bẹ̀rẹ̀ sí ní. Ọgbọ̀n kaná, ó tún kò lómi gbóná, ó ṣe gbogbo ẹ̀. Ìyí tó ọmọ tó jòlòjòlò ó ti lọ dànù sínú tọ́lẹ́ẹ̀tì, inú ṣáláńgá. Àǹtí Ṣeun, ní bá gbé ó dé hospital. Hospital ló wà tó ń pariwo ìnira. Wọ́n ní ó ti ga ẹsẹ̀ rẹ̀. Wọ́n ti fẹ́ bá a kó àwọn ọmọ, àwọn ìkejì ọmọ táwọn ò mọ̀ pé kejì ọmọ ni wọ́n fẹ́ bá a kó jáde. Wọ́n fẹ́ bá a kó jáde nítorí wípé láti àárọ̀ wọn ò jẹ́wọ́ nǹkan tó ṣe wọ́n tó fi di alẹ́. Nígbà tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ ló wá jẹ́wọ́ pé àwọn lọ ṣẹ́yún ni, òun gba abẹ́rẹ́ ni, kíní kan ni, ní bá gbé lọ síbẹ̀. Àǹtí Ṣeun, nígbà tí wọ́n máa gbé dé hospital tó inú rẹ̀ ti ga, tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ fún 1 or 2 things fún, ó mà jẹ́ lọ́hùn pé ojú lọ́hùn pé o. Ó bẹ̀rẹ̀ sí ní sunkún, wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún lọ́tùn, wọ́n sun lósì. Ẹ̀ẹ̀kan náà ló tají o. Àṣé àlá ni Bímpé ńlá wípé òun ti lọ sí hospital, òun ti lọ ṣẹ́ oyún, ẹ̀mí òun padà jábọ́ nítorí oyún tóun fẹ́ ṣẹ́. Ló bá sọ fún Káyọ̀dé pé òun ò ṣẹ́yún mọ́ o, àlá burúkú lòun lá. Bó ṣe jí ló ń làágùn bẹ́ni tó wọ́n ṣe ń tinú ilẹ̀ bọ̀. Àgùn burúkú ń ṣẹ́yọ lára rẹ̀. Ojú rẹ̀ kúrọ́ lọ́wọ́. Ó ń bèrè pé sẹ́lẹ̀ ayé lòun wà. Ó ní kí Káyọ̀dé ọkọ òun máa jẹ́ òun léèkan ná. Ó ń torí pé òun ò gbàgbọ́ wípé ilé ayé lòun wà. Ọkọ rẹ̀ sì sọ fún pé ilé ayé ló wà. Kí ló rí? Ó wá sọ fún pé ilé ẹlẹ́lẹ́ báyìí ni mo lá o. Ó ní wò ó, mi ì fẹ́ pàdánù ìyàwó mi. Mi ì fẹ́ kí ìyàwó mi ó kú. Tó bá gbà náà ni. Táyé bá bú wa, wọn ò dákẹ́ náà ni. Àmọ́ má lọ lé yín o. Ní táìmù tó wà yìí o. Ṣáà wà nílé. Torí pé ògùn ọmọ kan. Wọ́n ọwọ́ táwọn wà yìí, àwọn ọmọ mánéèjì ni. Owó táwọn fẹ́ fi lọ ṣẹ́yún, já lọ fi róúnjẹ sílé. Kẹ́ ẹ máa mánéèjì. Ìyàwó bá sọ wípé kò sí wàhálà ń bẹ̀, òun á gbá kámú o, òun á dúró sílé. Àmọ́ lẹ́yìn ìgbà yẹn nǹkan kan ṣẹlẹ̀, ẹ mọ̀ bá mi ká lọ.